Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi wípé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́ lásìkò tẹ́ bá fi ń gbọ́ wa o. Ṣé ẹ ti rí ọ̀rọ̀ àwọn Fúlàní yìí? Ó ti kọjá nǹkan tí èèyàn lè fojú yẹpẹrẹ wò. Ẹ wá wo àwọn nǹkan míì, ohun àrà mìíràn tí wọ́n tún ń ṣe. Kódà lórílẹ̀ Yorùbá ni wọ́n tún ń ṣe léyìí o. Bẹ́ẹ̀ ni, ẹ wá wo nǹkan tí àwọn Fúlàní ń fi owó Nàìjíríà, ẹ wo nǹkan tó fi ń dá lára. Ẹ wo nǹkan tí wọ́n fi ń dá lára. Ẹ wá sọ pé kówó Nàìjíríà níyì kò ní value. Nígbà tó jẹ́ pé Agbesunmomi gan ti gbówó sọ́wọ́ gan. Agbesunmomi gan lásán, owó tó wà lọ́wọ́ ẹ̀. Ẹni tó ń ṣiṣẹ́ lójú méjèèjì gan kò ní. Ẹ wá wo ohun tó ń fowó dá lára. Ṣé ẹ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé Agbesunmomi ò fẹ́ kàn ní owó? Bí kò ṣe pé aṣọ aláṣọ ni ọ̀gá wọn ń dà bora. Tó túmọ̀ sí wípé owó tí wọ́n bá ń gbà lọ́wọ́ àwọn tí wọ́n jí gbé, òun ni wọ́n fi ń ṣararin dín. Tí ẹ ò bá gbàgbé dáadáa, ṣé ẹ mọ̀ pé lára wọn kan jáde síta tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pín owó lórí TikTok tó sọ fáwọn tó kù ẹ̀ pé kí wọ́n fi account number wọn sílẹ̀. Ẹ wá wo ohun tó tún wá ń dá lára lọ́tẹ̀ yìí. Ẹ wá wo bọ́n ṣe ń mú owó tí wọn kò dẹ̀ sí EFCC kankan báyìí tó máa prove wọn, tó máa gbé wọn. Kò sí òfin kankan tó máa dè wọ́n. Ẹ wo bí wọ́n ṣe ń ṣe owó Nàìjíríà. Bẹ́ẹ̀ náà ni owó tí wọ́n ti gbà lọ́wọ́ àwọn tí wọ́n jí gbé, wọ́n wá ń fọ́n ká, wọ́n ń jù káàkiri débi pé ẹ rò bóyá wọ́n ṣe pàtí Yíbò ni. Ẹ mọ bí pàtí Yíbò ṣe máa ń rí? Ṣé ẹ rò bóyá wọ́n ń dára ni? Wọ́n á jẹ́ kí owó yẹn gan kó níyì mọ́. Ẹ wo nǹkan tí Agbesunmomi gbé sọ́wọ́. Ẹ wo owó, ẹ wo bítíbitì owó lọ́wọ́ Agbesunmomi, lọ́wọ́ terrorist Nàìjíríà. Bẹ́ẹ̀ kò dẹ̀ sí òfin kankan tàbí ìjọba tó ní kó lọ arrest wọn, tàbí kọ́kọ́ tí ẹ sọ pé ó dá o EFCC ò ní rí ìyẹn ṣe o. Wọn ò ní rí ìyẹn ṣe. Ẹ rí fídíò yìí lásán. Ẹ wo bí wọ́n ṣe ń ná owó, bọ́n ṣe ń tẹ àbùkù bá owó débi pé wọ́n tún ń tẹ̀ mọ́lẹ̀. A ò ní gbọ́ pé EFCC rí ìyẹn ṣe, tàbí pé bóyá EFCC pè wọ́n lẹ́jọ́, wọn ò ní débẹ̀ o. Ṣùgbọ́n ẹ jẹ́ kó jẹ́ pé bóyá ọmọ Yahoo kan ni fẹ́ù, wọ́n ti débẹ̀. Ẹ jẹ́ kó jẹ́ pé bóyá owó kan bí èèyàn kan tiẹ̀ náwó ń patí lásán fẹ́ù, wọ́n ti débẹ̀. Ṣùgbọ́n àwọn tó ń fi owó Nàìjíríà tí wọ́n ń bàjẹ́ báyìí, tí wọn ò jẹ́ kó níyì, ṣé mọ̀ pé kò sí anybody ta ló fẹ́ jẹ́ débẹ̀? Ta ló fẹ́ jẹ́ lọ síwájú wọn? Ta ló fẹ́ lọ dá wọn lẹ́bi? Kò sí. Ṣé rí ìlú tẹ̀ sọ pé ká jókòó tì nìyí o. Wọ́n Nàìjíríà tẹ̀ ń pariwo náà kọ́ rèé. Ìlú tó jẹ́ pé àwọn Fúlàní ló ń darí rẹ̀ jù. Ṣé wọ́n Nàìjíríà tá a fẹ́ náà nìyẹn? Wọ́n Nàìjíríà tó jẹ́ wípé a lẹ́nu ọ̀rọ̀. Ẹ wo àwọn Fúlàní á jí èèyàn gbé. Tó bá tún wá jí wa gbé tán, wọ́n á tún béèrè ransom tó máa kí ni o. Kò ń ṣe ransom lásán. Owó onírú, owó oníyọ̀, owó aláta. Ìjọ kówó má pé wọ́n máa ṣa gbogbo ẹ̀jọ́ láti lè rí pé àwọn gba èèyàn wọn lọ́wọ́ Fúlàní. Ṣé ẹ mọ̀ wípé àwọn owó tán dẹ̀ ń gbà yìí lọ́wọ́ ìdílé mi, lọ́wọ́ àwọn fámílì mi, owó yẹn gan lásán gan tó bá jí èèyàn wọn kan gbé tí wọ́n dẹ̀ rárí wọ́n san owó yẹn, ṣé ẹ mọ̀ pé ràbàràbà yẹn lè má kúrò lára ìdílé yẹn. Ìdílé yẹn lè ti bẹ̀ wọlẹ̀, wọ́n lè ti bẹ̀ wọ́ mi débi wípé wọn ò ní lè gbé rí mọ́. Ìgbà tó yẹ pé owó tó bá máa bíìlì wọn, owó tó bá máa pè fún wọn, owó gọbọi ni. Owó tó máa pè fún wọn pé kó tó lè gba èèyàn wọn sílẹ̀, owó gọbọi ni. Wọ́n á wá ṣa gbogbo ẹ̀jọ́, wọ́n á gbálẹ́jọ́, wọ́n á gbá ọ̀tá, wọ́n á gbá everything.
ẹlòmíì á sì tún jẹ gbèsè lé e lórí láti lè rí pé òun gba èèyàn òun sílẹ̀. Ẹ wá wo ohun tí wọ́n ń fi owó ṣe, ẹ wo òṣì tí wọ́n ń fi owó ṣe. Ṣé àwọn tí wọ́n sọ pé ká jọ wà pẹ̀lú, ṣáwọn tó ń kó wa pọ̀ pẹ̀lú rèé? Ẹ rí ibi tágbésùnmọ̀mí ti lówó ju àwọn tó ń ṣiṣẹ́ lójú méjèèjì lọ. Agbesunmomi lówó ju government official lọ. Débi wípé àwọn Agbesunmomi mi tó ṣẹ̀ṣẹ̀ jáde ìlàkúráwà àbí làkúráwà sídẹ̀ẹ́ni. Wọ́n tún fi ọ́fà sílẹ̀, wọ́n tún fi àǹfààní sílẹ̀ pé téèyàn bá ti fẹ́ join, tí ọ̀dọ́ bá ti fẹ́ join, àwọn máa tún fún ní 1 million. Ṣé ẹ ti rí wípé orílẹ̀-èdè ti tán? Ṣé ẹ rí wípé kò sí nǹkan kan mọ́ lórílẹ̀-èdè? Tá a bá ń sọ ẹ pín orílẹ̀-èdè, ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀, ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Nàìjíríà yóò favour wa mọ́. Ṣé ẹ ti rí báyìí? Ara ẹ̀ rèé o. Ẹ wo Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún o, nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ bá wa share, ẹ jẹ́ kó lọ viral. Ẹ bá wa subscribe, ẹ tẹ̀ ẹ́ sójú ẹ̀. Ẹ jẹ́ yàwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation nìkan ni o. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Yorùbá nation no going back. Bẹ́ẹ̀ ni, kí ni ìjọba Nàìjíríà wà fún gan-an? Ìbéèrè ńlá nìyẹn o. Ask my ọ̀gá at the top. So sad. Ó bani lọ́kàn jẹ́. Nígbà tí Nàìjíríà ní ìjọba, tí ìjọba yẹn ò rí nǹkan kan ṣe sí, kí ni wọ́n fẹ́ rí ṣe sí? Elédùmarè ṣàánú fún wa o. A dẹ̀ ń pariwo ìlú lé. Ẹ wo bí Fúlàní ṣe ń fọ́n owó ká. Break up is the only solution. Bẹ́ẹ̀ ni, ìpínyà kó dé bá orílẹ̀-èdè Nàìjíríà nìkan ní ọ̀nà àbáyọ. Torí ẹ̀ la fi sọ pé ẹ pín orílẹ̀-èdè Nàìjíríà, ẹ fún wa ní Yorùbá nation wa. Bẹ́ẹ̀ ni o, ẹ fún wa ní Yorùbá nation wa o. Nítorí àfi kí àánú Ọlọ́run sọ̀kalẹ̀ fún wa ni. Torí àwọn èèyàn yìí wọn ò lójú àánú. Bẹ́ẹ̀ ni, torí wọn ò lójú àánú rárá. Tinubu náà fi agídí ṣèjọba lé wọn lórí. Olójú kòkòrò no be me talk am o, don't come for me o. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run á máa bá wa rọ, á dẹ̀ máa tọ́ wa, á dẹ̀ tún máa ṣaláàbò lórí wa. Yorùbá nation la fẹ́. Bẹ́ẹ̀ ni, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni o, Ọlọ́run jọ̀wọ́ gbà wá o. Yorùbá nation gbọ́dọ̀ wá sí ìmúṣẹ láṣẹ Èdùà. Bẹ́ẹ̀ ni, Yorùbá nation must stand. No retreat, no surrender. Ẹ wo, ẹ bá wa like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ yàwó èèyàn pé Yorùbá nation ni la fi sọ pé ó dàbọ̀.